ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káàṣálẹ́ gbogbo ọmọ Yorùbá ní dédé àkókò tí kíkí mi bá bá yín. Àánú Ọlọ́run pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run yóò máa bá yín gbé. Mo wá láti wá sọ̀rọ̀ nípa information kan tí mo gbọ́. Ẹ má bínú, network ló ṣe mọ̀nàmọ́ná. Mo kí gbogbo ọmọ Yorùbá, ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, brother mi Azeez Shakiru, you're welcome. A kú dédé ìwòyí. Mo láyọ̀ láti sọ fún gbogbo ọmọ Yorùbá pátápátá. We the Yoruba Nation campaigners, we did not go against anybody. Àwọn tó fẹ́ ṣe rally, àwọn tó fẹ́ ṣe protest, a go against wọn. But mo tún láyọ̀ láti sọ fún yín pé gbogbo àwọn tó ń gbé kiri, mo kí bàbá mi Peter Ọládélé The Rock, pé torí rally, pé torí protest yẹn ní Sunday Igboho ṣe wálé. Irọ́ ni wọ́n pa, èké ni wọ́n ṣe, kán má fi rọ́bà tó dáa jẹ́. Tẹ́ bá wo ọ̀rọ̀ tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ ní pálásì bàbá wa onímẹ̀kọ ti Ìmẹ̀kọ, wọ́n sọ pé kí bàbá wa Tinubu tó di president làwa ti ṣe Yorùbá nation. Yorùbá nation yẹn làwa dẹ̀ dúró fún. Nothing concerns us about bad government, bad government. What we stand on is bad Nigeria. Nigeria, ṣìkìnà. So gbogbo àwọn tó sọ wípé olóyè Ìgbòho ló wà nínú ìgò tí ń jẹ́ jíìn fáwọn tó ṣe rálì. Irọ́ ni Ìgbòho ò sí nínú wọn. Ẹgbọ́n, on the 25 he was in Ìmẹ̀kọ. Ó dẹ̀ sọ̀rọ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá wà ń bẹ̀ la gbé ọ̀rọ̀ yẹn jáde síta. Ẹni gbé sórí YouTube, ẹni gbé sórí Facebook, ẹni gbé sórí TikTok. Pé ọmọ Adéyẹmọ ti tún sọ̀rọ̀. Àwa tí ń ṣe Yorùbá nation wa. Ohun tí àwa dúró fún ni pé Yorùbá gbọ́dọ̀ kúrò nínú Nàìjíríà. Ohun tí àwa mọ̀ tó dá wa lójú ni wípé bad government ò lè dópin nínú Nàìjíríà tí Nàìjíríà bá ti wà láàyè. Ebi ń pa wá o, wọ́n ń pa wá o, ọ̀nà ò dáa, kò sómi, kò síná, ara kádàrá tó so mọ́ Nàìjíríà nìyẹn. We believe that tí àwa ò bá fẹ́ rú ẹ̀ mọ́, a gbọ́dọ̀ fòpin sí Nàìjíríà. Olóyè ọmọ Adéyẹmọ, Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, Aníyì Káyéwà, stand for the Yoruba nation. Olóyè Sunday Adéyẹmọ know nothing about protest tó náà fẹ́ ṣe bad government. Kò kàn wá, but àwọn tó ṣe we don't go against them. Ohun tó kọjú sí wọn nìyẹn. Mọ́rẹ́mí tèmi nìkan, Lady K International, you're welcome. Ohun tó kọjú sí wọn làwọn rán. Èyí tó kọjú sáwa ni wípé àwa fẹ́ kúrò nínú Nàìjíríà. Kí Tinubu tó débẹ̀ lọ́mọ Adéyẹmọ ti ń ṣe é, ó dẹ̀ máa ṣe ní àṣeyọrí. Ẹ má fohun tí ò dáa, ohun tẹ́nìyàn ò bá mọ̀, ẹ má fi rọ èèyàn lọ́rùn. Brother mi Abe, you are welcome. Gbogbo tí ṣe Sunrise ló gbé síta, it is because of bad government ni Ìgbòho ṣe wálé. No. Nínú meeting yẹn ní palace, Ìgbòho tún sọ fún yín wípé Yorùbá nation làwa dúró fún. Abẹ́fẹ́ kí tún play fún yín ni. Yorùbá nation làwa dúró fún. Eré Yorùbá nation làwa ń sá. Bí ìran wa ṣe máa bọ́kò nínú ìgbèkùn, bí ìran wa ò ṣe ní experience ohun tí à ń là kọjá nínú Nàìjíríà lénìí,
And let me tell you one thing. Tí Nàìjíríà bá ṣì wà láàyè, bad government ò lè dópin. Tí Nàìjíríà bá ṣì wà láàyè, let us forget about it. Bad government ò lè dópin. Tí Tinubu bá tún lọ, ẹni tó bá tún débẹ̀ lẹ́yìn Tinubu á tún worse ju ti Tinubu lọ. A present Senate president have $69 billion in America, in one bank in America. Ṣé àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn tí wọ́n ń gbọ́ yẹn náà ṣé tó náà bá tún débẹ̀ kò ní ṣe jù bẹ́ẹ̀ lọ. So Ìgbòho ẹ má da rúlú pọ̀ mọ́ ṣàpà, ẹ má da ṣàpà mọ́ rúlú. Ìgbòho is for Yoruba nation. Ìgbòho stand for the Yoruba race. Ìgbòho say that ìyà tó ń jẹ ìran mi inú òun ò dùn sí. Ìgbòho ọmọ Adéyẹmọ kàkà kí Olódùmarè stand for the Yoruba nation and Nigeria, not any bad government. Ẹyẹ jẹ́ àtàrà wa jẹ́ bad government ò lè dópin nínú Nigeria. Let us start from 1960 tọ́nà ti gbàjọba. Ni wọ́n ti ń dá iná yẹn nígbà tó di 1977. Ọlọ́run kí wọ́n bọ̀ ìkan lára wọn, ó kí wọ́n bọ̀ lẹ́nu, that is Ọbásanjọ́, General Olúṣẹ́gun Ọbásanjọ́, pé a best candidate can never win election in this country. Till today we see it. And you say, lójijì ẹ jáde síta ẹ̀fẹ́ end the bad government. Àbí we should scatter the country, end the country. Kóníkálùkù kò mú tó kàn án. Kóníkálùkù ló máa bójú tó lé ẹ̀. Kóníkálùkù ló máa bójú tó àwọn ènìyàn ẹ̀. Kẹ́nu wa lè kára wa. That is what Sunday Adéyẹmọ Ìgbòho stand for. Gbogbo átíkù tẹ́ ń kọ lórí ọmọ Adéyẹmọ, ẹ̀yin nu, Ọlọ́run. Gbogbo irọ́ tẹ́ ń pa lórí ọmọ Adéyẹmọ, ẹ̀yin nu, Ọlọ́run. Ìgbòho ṣekú kó ṣẹyẹ. Ìgbòho ṣekú kó ṣẹyẹ. Ìgbòho stand for the Yoruba race. Ìgbòho stand for the freedom of Yorubas. Ìgbòho stand for the permanent solution for the Yoruba problem. That is Yoruba nation. Ìgbòho said that before Nigeria, àwọn bàbá wa ti ṣèjọba wọn ní ìrọ̀rùn. Before Nigeria, Yorùbá ti gbé ìgbé ayé ìrọ̀rùn. Lẹ́ni Nigeria ń pa Yorùbá bí ẹni pẹran. Nigeria ń pa Yorùbá bí ẹni pẹkú. Ẹni Nigeria kọ́ ló pa Yorùbá. The Fulani say that they are the owner of Nigeria. And who benefit most in Nigeria? They say they are the caretaker, the owner of the land. Yorùbá ẹja jí. Ibi tó yẹ ká lo agbára wa sí. Òun ló yẹ ká lò ó. Ibi tó yẹ ká ké ìbòsí sí ló yẹ ká ké ìbòsí sí. Bad government kò lè dópin ní Nàìjíríà tí Nàìjíríà bá ṣì wà láàyè. Láyé ESAS, there's nothing like a POS. POS làwọn ọlọ́pàá yẹn ń gbé káàkiri lẹ́nìí. Bí ẹ ti experience ẹ̀ ká máa kọjá lọ, kán dá àwọn bọ́ọ̀sì dúró, kán na POS sí, ó yá, ṣebí you get ATM. Ojúmọ́ kan àrà kan ní Nàìjíríà. Ojúmọ́ kan àrà kan ní Nàìjíríà. Tí Nàìjíríà bá ṣì wà láàyè, ìjọba búburú ò lè dópin. Tí Nàìjíríà bá ṣì wà láàyè, ìjọba olè ò lè dópin. Tí Nàìjíríà bá ṣì wà láàyè, ìjọba agbénipa ò lè dópin. Tí Nàìjíríà bá ṣì wà láàyè, ká máa pààyàn bí ẹni pẹran ò lè dópin. Tí Nàìjíríà bá ṣì wà láàyè, ọmọ ẹlẹ́ran yóò máa jẹ egun ẹran ni. Tí Nàìjíríà bá ṣì wà láàyè, ọmọ aláṣọgẹ yóò máa wà kísà. Tí Nàìjíríà bá ṣì wà láàyè, ọmọ onílé yóò máa sùtá. Don't let us deceive ourselves.
Don't ever let us deceive ourselves. Head bad government ò lè dópin ní Nigeria. The only thing that can happen in Nigeria is head Nigeria. Kọ́níkálùkù kó kí Yorùbá máa ṣèjọba títí ẹ̀ àti ṣe rí àwọn bàbá wa ìgbà yẹn ní ti gbádùn. Tẹ́tọ́ bá sọ̀tọ̀ yẹ pé wa bàbá kan sọ̀tọ̀ débi kan mo ní kí ló dé tí mi ò fi tètè dé. Wọ́n ti gbádùn nílẹ̀ Yorùbá nígbà tí Yorùbá ń lọ sókè tí Yorùbá lọ sókè ẹ béèrè kí ni achievement Igbo kí ni achievement àwọn Fúlàní. When the Yoruba have the television station the radio station kí ló dé tí Igbo ò ní tí Hausa ò ní gbogbo tí àwọn bàbá wa fi ọwọ́ ṣe tí wọ́n fowó wa ṣe Nàìjíríà jókòó lé lónìí because wọ́n rí pé Yorùbá ń lọ sókè wọ́n ń lọ sókè àgọ́ èrò sí wá piam ó council what we call regional government tí àwọn àgbà ìyà kan tó ń pariwo lénìí pé regional government ní the solution nígbà tí inú wa bá dùn pé a ti ń ṣèjọba ara wa tó tún rí pé Yorùbá ń lọ sókè wọ́n á tún wá tún gbá wọn lẹ́sẹ̀ dànù wọ́n á tún kó wa sínú oh God again. Bad government can never end Nigeria. Bó ti sọ nínú program mi lánàá bad government ó ti di omi ara ẹ̀jẹ̀ ara Nigeria. They set up olórí burúkú abatẹnijẹ́ aráàlú ajẹ̀lú tí wọ́n ti kó owó bèrèbèrè jẹ náà ní opportunity to become a governor, senator, rep, president and so on and so on. So tabawa kódà bá jọ sí pé bad government we must end bad government in Nigeria. Atara wa jẹ ni èyí tá dẹ̀ tara wa jẹ tó gẹ́. Omi ara àti ẹ̀jẹ̀ ara Nàìjíríà ní corruption. Tí ìran kan bá lọ ìran kan máa ń gbà ní. Nígbà tí Lágbájá jalè tó lọ ìlú Ìlàwà tán ní Fáṣọlá bọ́ọ̀ ẹyọ kan ó fi 378 million naira gbẹ́ bọ́ọ̀ ẹyọ kan. Sanwó-Olú a máa wò pé it's okay well done my boss nígbà tí Sanwó-Olú débẹ̀ òun máa tax two títí ẹ̀ ó lè gbé ó lè gbà ní corruption ti di omi ara àti ẹ̀jẹ̀ ara Nàìjíríà. Nigeria cannot ever have a good governor. Ẹ gbàgbé ẹ̀ nígbà tí Lágbájá jalè tó lọ tí ò sí ń tán ṣe fún títà mẹ̀dú jalè tó lọ tí ò sí ń tán ṣe fún ẹ wá ní ẹni tó ń bọ̀ lẹ́yìn kó wá tùlú ṣe ẹ̀ ń tanra yín jẹ. So Igboho stand for the Yoruba nation. Stand for the Yoruba nation. The final solution to our problem. Igboho dẹ̀ wá sí Nàìjíríà torí protest tó fẹ́ ṣe àtọ́ àwọn tó sọ bẹ́ẹ̀ irọ́ náà pa. Wọ́n rí wípé a ní yìí káyé lọ́mọ. Wọ́n fẹ́ fi Sunday ọmọ Adéyẹmọ Igboho òòṣà wọ́n fẹ́ fi kéré òjọ ni. Igboho dẹ̀ condemn àwọn tó ń ṣe. Ọmọ Adéyẹmọ ò condemn ẹ̀ àwa tá à ń tẹ̀lé ọmọ Adéyẹmọ lẹ́yìn. Ẹni bá sọ wípé Igboho condemn àwọn tó ń ṣe head bad government in Nigeria kó jáde títa kò sọ anything nípa ẹ̀. Ibi tó ń lọ ló gbájúmọ́ lọ́mọ Adéyẹmọ gbájúmọ́ ohun tó kọ ọmọ Adéyẹmọ lọ́mọ Adéyẹmọ gbájúmọ́ pé ìtàjẹ̀sílẹ̀ ọmọ Yorùbá òun ò fẹ́ mọ́. Ebi ọmọ yóò ṣẹ̀rò pé head bad government ló lè fòpin débà ibi tó pa wá nílẹ̀ Yorùbá. Àsúnmì tẹ́ ẹ̀ bá mọ̀ tí Fúlàní bá sì ní orí ọ̀fẹ́ máa wọ ilẹ̀ Yorùbá ebi á sì máa pa ìran Yorùbá ni. Ẹ ti gbàgbé pé Fúlàní wọ́n sọ̀rọ̀ ẹ̀ dàbọ̀rọ̀ they have mission. The Fulani people have mission against the Yorubas. I don't know other tribe, but I know the Yoruba race. The Fulani have mission. That is why they are do everything every day to take over our land. Wọ́n mọ̀ pé orí ilẹ̀ yẹn ní agbára Yorùbá wà. Oh my God.
wọ́n mọ̀ pé orí ilẹ̀ yẹn ni Ọlọ́run ọba adániwáyé aṣẹ̀dá ẹni ló ṣe agbára ilẹ̀ Yorùbá sí. Wọ́n mọ̀ pé òkè ohun tẹ́ fi ṣagbára yìí ohun tó bá máa ná wa ló máa ná wa we take it for you. Òun lẹ́bi rí wọn tẹ́lá náà fi ń rúra wọn wá báyìí náà fi ń rúra wọn wá sí ilẹ̀ Yorùbá. Àwọn dìdìrín gómìnà the senator wèrè councillor àwọn wèrè tọkọrọpẹrẹ àwọn ní security wọn ò béèrè pé wẹ́ẹ̀ tẹ́ fi ń rọ́ wá sí ilẹ̀ Yorùbá everyday. Federal government did not create any job in Yoruba land. State government did not create any job in Yoruba land. But every day, they want to dominate our land. Tabade today, anyone no goro, inu igbo wani, inu igbo wani salo. No parapamosi. So if you are still thinking, to walara àwọn tó ro, pé a bad government will give Yoruba joy, you are deceiving yourself. Bó bá ṣe rí lèmi máa sọ fún yín bí ẹ̀mí bá ṣe gbé wá lèmi ṣe máa deliver fún yín. If you are still among of them that believe a bad government will give Yoruba what we need, you are deceiving yourself. Because àwọn tó máa dá sẹ̀ríà tó máa ná Yorùbá lẹ́gbàá wọn ti wà nínú reserve wa. Majority of them wọ́n ti wà nínú wa, wọ́n ti darapọ̀ mọ́ wa. Ohun tí àwa ò lè ṣe lọ́dọ̀ wọn, wọ́n ṣe lọ́dọ̀ wa ń bí báyìí. What can bring end to that is to have our own country. Kí àlejò kó máa lọlé. Àlejò tá a bá fẹ́ kó wọ̀lú wa. Á gba ìwé ìgbélú. Tó bá kọjá àyè ẹ̀, á fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀ fún. Ìyàtọ̀ á wà láàrin ọmọ ọkọ àtọmọ àlè àtàlejò. Fàsásì Ìdòwú, you are welcome. Dá ọpẹ́ bàbá mi. Ìyàtọ̀ wà ńbẹ̀. Ṣùgbọ́n tá bá sọ pé bad government tí gbogbo wa ta kó jáde ta kéjì síta bad government, we are deceiving ourselves. Bad government did not give solution to the pollution that Nigeria caused in Yoruba land. Bad government cannot bring the solution to the pollution that Nigeria caused in Yoruba land. The only thing that can bring solution to it, tó máa fún wa ní ayọ̀ ayérayé ní kádàrá pẹ̀lú wa, kò ní kálukú ló máa jórúkọ bàbá ẹ̀. Kò ní kálukú máa jórúkọ bàbá ẹ̀. Mà pa Ọlọ́run bínú. Tẹ́lẹ̀ òtójò bá ń rọ̀ ní ilẹ̀ Yorùbá. Táwọn bàbá wa bá ti ní pé bárìṣà èyí tó ju ọjọ́ ṣe lé ní ó tó gẹ́ tó wọ́n máa tó 30 seconds òjò yẹn máa dá. Mo experience ẹ̀ nígbà tí mo wà l'Ékòó, nígbà tí mo wà ń Kọ̀tún, òjò yẹn rọ̀ ojú títí ti flow. Àwọn bàbá yẹn níbi táwà nínú pálásì ọba Olúkọ̀tún gbà yẹn máa ń tayò mẹ́. Ó ní Olódùmarè èyí tó ju ọjọ́ ṣe lé ní ó tó, ó ti ní òní dààmú ọmọ Yorùbá kò ju 30 seconds. Tí ò bá jẹ́ pé mo wà ń bẹ̀, wọ́n á ní bàbá yẹn tán nǹkan láni. Bọ́ọ̀rùn bá lára jù tọmọ Yorùbá bá ti sọ̀rọ̀ pé oòrùn má pọ̀ Olódùmarè àdẹ̀sẹ́jú ẹ̀ níbi tó fẹ́ràn náà Yorùbá dé. Wọ́n rè òjò rọ̀ mọ́. Tóòrùn bá máa jáde síta yìí ká pariwo pọ́ọ̀rùn eléyìí máa ti àgbàdo kan ti gbẹ lóko, iṣu kan gbẹ. Olódùmarè ń bínú sí Yorùbá torí pé we refuse to get out nínú Nàìjíríà tí Ọlọ́run tó dá wa tó ṣe wá pé tí ò mọ̀ nípa ẹ̀. Àwọn pásọ̀ tó pariwo fún yín jẹ́ náà God bless Nigeria, wọ́n fi yín jẹun ní. Wọ́n mọ̀ wípé Nàìjíríà yìí ṣe ètò Ọlọ́run. Nàìjíríà yìí ṣe ètò Ọlọ́run, àtọ́dá ni. Ó tẹ́ ènìyàn bá dẹ̀ ṣe àtọ́dá ẹ̀, àwọn tó bá wà náà máa jìyà ni. The only thing that can bring food to our table
tí ẹni tó ṣiṣẹ́ á yàtọ̀ sí ẹni tí ò ṣiṣẹ́. The only thing that can make our graduate have a good job. Láyé àtijọ́ a máa ń dá ẹni tó kàwé mọ̀ yàtọ̀ sí ẹni tí ò kàwé. But lóde òní àtẹni tó kàwé àtẹni tí ò kàwé ẹ rí wọn lórí ọ̀kadà. Ẹ rí wọn nínú márúwá. Ẹ rí wọn tó mọ́kọ tó ń roko lọ tó bá tẹ̀ jẹ́ pé mechanized agriculture náà ṣe níbo náà ti fẹ́ rí owó ẹ̀. Nigeria cannot bring those people into our table. Torí a gbé Nigeria kalẹ̀ láti jẹ ọmọ Yorùbá níyà ni. Mo ti sọ tipẹ́tipẹ́ pé àjàgà ní Nigeria jẹ́ fún wa. Ìgbèkùn ní Nigeria jẹ́ fún wa. Until we get out of Nigeria. Ní ògo Ọlọ́run yóò ṣẹ̀bẹ̀ máa bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ nínú ayé wa. So Igboho is not for bad government. Igboho know nothing about it. What we stand for, aid Nigeria to save life. The Fulani has dominated everything. Tebani, aid bad government, aid bad government, aid bad government. They are still majority in Senate, in House of Rep. In state, they dominate everywhere. Somebody that dominates everywhere that want to kill you, and you are still supporting them. Hey, bad government. Hey, bad government. Hey, what do you do? To form another government. Share government. Tell form the answer is no. The answer is what? No. Ọmọdé must stand for the Yoruba nation. Ariwo tó ń pa káàkiri náà nìyẹn. And I was so happy. Ní palace bàbá wa Onímẹ̀kọ́ Ìgbòho tó pariwo Yoruba nation bẹ́ẹ̀. Pé no going back. Pé Yoruba nation yẹ o. Bọ́n fẹ́ bọ́n kọ̀. A máa gbà á. Yoruba nation la wá. So if you say that you are following Sunday Ọmọdé Ìgbòho Òòṣà. Baba mi, Ewesan, you are welcome. If you say you are following Baba, Professor Banji Akintoye, please, Emma lo ṣàyà gbangba. And you have right to bá fẹ́ jáde olè jáde pẹ̀lú wọn. But Emma lo ṣàyà gbangba. Awari. And don't ever wear anything that belongs to the Yoruba race, the Yoruba nation. Kẹwàá lọ wọṣọ Yoruba nation. You are your own. No. We did not support, we did not belong to the head bad government. And what I'm planning, head Nigeria. Nigeria is not a country. Nigeria is association of looters. Association of kidnappers. Ogona kidnap. Ẹ̀tọ́mọ ènìyàn náà kidnap. Àwọn àmì kan tó kó bọ̀ lé lọ́wọ́, ebi ń pa wọ́n, ìyà ń jẹ wọ́n, family wọn gan tó ń jẹ kánú. Ó lànà wọn fi ṣe mí gbà mí. Ẹni bí ìyà jẹ yín tó bí ìyà jẹ ìran yín, ó tún gbé bọ̀ lé yín lọ́wọ́ pẹ̀lú máa fèsì àwọn èèyàn. Ẹ̀yin náà dẹ̀ tún tẹ̀lé ọ̀dà wọn. That is why I am pity there. Including the police people. All the security agent, civil defense ni wọ́n gbé bọ́lé yín lọ́wọ́ ẹ lọ máa pa àwọn èèyàn yín. Meanwhile, atakalajọ rà lọ́jà. Ìrẹsì 82,000 per bag. Lajọ rà. Àjọ rà tomato mẹ́rin 1,000 lọ́jà ni. Think. Government is not a solution to the Yoruba problem. If you are a Yoruba man, you are in Nigeria Army, Nigeria Civil Defense, Nigeria Police Officer, Nigeria wá gbé bọ̀lẹ́ lọ́wọ́ kó face àwọn ènìyàn. You are an authentic bastard for the situation on the ground. Only ọ̀fẹ́ pé you are in Nigeria Army, the soldier, the police, Civil Defense, name all of them. Ó yẹ kó lè wà láti protect right
àwọn èèyàn ẹni, not the right of the bad people that govern Nigeria and killing the Yoruba, give access to the Fulani to be killing us every day, that they want to take over our land. Tó bá jẹ́ kalára wọn, ògbólógbò ọmọ àlè ni ẹ́. The Fulani people, they will never. Ó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí. Tó bá mú Fulani kan, tó mú lọ sí police station. Ẹni tó wà ńbẹ̀ tó títí pé wọ́n bá ti lè jẹ́ Fulani, tó bá ti lè sọ èdè, ìwọ tó mú lọ bẹ̀ tó bá múra wá detail ẹ̀. So we did not belong to the bad government rally or protest. Tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ràn àwọn ìran èèyàn pé ẹ̀bẹ̀ kan jìyà, ẹjẹ́ àjọ pọ̀wọ́pọ̀ kásítà ẹ̀. Ká ṣe ń jẹ kúrò ní bad government, ká ṣe jẹ sí Nigeria. To be sincere to ourselves. Ẹjọ́ kò kẹ́rò bad government ò lè dópin ní Nigeria. Ìpilẹ̀ṣẹ̀ Nigeria bad thing náà fi bẹ̀rẹ̀. The first election tó ṣe ní Nigeria, wọ́n gbẹ̀bí fún aláre ni. That is the beginning of the problem. So, tí àwọn ẹ̀bá dé lọ́sọ̀ gangan, bad government, we are deceiving ourselves. Tá bá lé àwọn sẹ́ẹ̀tì kúrò. Sẹ́ẹ̀tì ilé tó máa bọ́ bẹ̀ lẹ́yìn, wọ́n á wicked ju ṣàpọ̀nà lọ. So ẹ má bèrè ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ lọ́rùn. Ẹ má bèrè ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ lọ́rùn. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, Májàsọ́lá wà. What Sunday Igboho stand for is Yoruba nation. The freedom of the Yorubas. The freedom of Yorubas. For we people that not believe in Nigeria anymore. And I pity those people who are still believing in Nigeria. They are wasting their time, waste their energy. And they want to waste their own life. Because Nigeria cannot bring any good thing out again. Gbogbo wa láti jọ fojú rí. Àrùn ojú ni. Every one of us ti fojú rí. Àfi tá bá máa tanra wa. Àfi tá bá máa tanra wa. Ekiti State, I know how many graduates every year. Don't graduate. Ẹ̀jọ̀mọ́ tó ń do Ọ̀ṣun, Kwara, Kogi, tó fi dé Èkó, tó fi dé Ògùn, tó fi dé Ọ̀ṣun. And those who call themselves a governor, iléeṣẹ́ mélòó náà dálẹ̀. Wọ́n open account ní Amẹ́ríkà, ní London, ní tọ́lọ́ ń kówó yín pamọ́ sí. Ẹ bá jáde sí Taiwan ní head bad government. Head bad government cannot solve our problem. That is why Sunday Igboho did not have anything to eat. Ṣẹ́rí ẹni bá ń fún èèyàn ló máa mọ̀ bó ṣe rí lára. Mo ti pè ìyá mi kan l'Amẹ́ríkà báyìí. Tó bá ti lè gbé kọ̀, wọ́n mọ̀ kó wọ́n larí mọ́ ni. Ẹni tó pè wá lálágbé, ó rí wa tán lé ní. Nígbà tí Nàìjíríà ti fẹ́ fún wa gbé. Nàìjíríà ti fẹ́ fún wa gbé. When Tinubu want to enter, asọ̀rọ̀ kí ló sọ fún yín, ó níbi tí Buhari parí iṣẹ́ tí ó máa bẹ̀rẹ̀ ńbẹ̀, ẹ wá pariwo, ẹ wá kẹ́yìn síta ń tẹ̀ wá ń pariwo. A sọ fún yín ni, ẹ̀yin wọ́n Nàìjíríà, ẹ̀yin èmi ló kàn, ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀rẹ̀ káfíńtì ẹ̀kẹ́ sí di ọmọ ẹlòmíì. The Association of Aṣíwájú Bloggers. Ẹ má porúkọ Sunday ọmọ Adéyẹmọ mọ́ head bad government. Sunday Adéyẹmọ is not for you. Please. And he did not condemn it. Condemn it. But ẹ má dárúkọ ẹ má pé Sunday Igboho it is because of protest tó ń bọ̀ ló fi wá sí Ìmẹ̀kọ. No. Ó dẹ̀ sọ̀rọ̀ ń jọyẹ òun wá kí bàbá ni òun wá fẹ́ mi mórí hàn. And he address us pé Yorùbá nation yẹn o
no going back in it. So Yorùbá nation yàtọ̀ sí head bad government. We believe that nothing bad government can head in Nigeria. Torí ó ti di omi ara àtẹ̀jẹ̀ ara wọn. Gbé jájọ́ béèrè. Àwọn tó ti ṣolówó olórí Nàìjíríà rí tí ò jẹ́ pé international armed robber ni wọ́n. Èkúdí yọ bàbá Tinubu tí ò ti jẹ́ international armed robbers. Tí ọba tó jọ́ mi ò ṣe international armed robber. Why are we deceiving ourselves? We mẹ̀kúnnù, we the Yorùbás. Kí ló dé tó fi máa ń gbòrò mọ́dìyẹ wa lọ́wọ́ ikú tá à ń sọ wípé kò àjẹ́ ká orí àtàn lọ́jẹ̀. Orí àtàn tí ikú wà yẹ òní Nàìjíríà. Until we join together and end that country called Nigeria. Mo máa sọ fún yín Nigeria is a country. Nigeria is a country. Empire of armed robbers, the kidnapper, the looters, the empire of armed robbers, the kidnapper, and the looters. Ẹni tó ṣe investigation, tó investigate the $69 billion tó bá ní account àpapọ̀ ní London àti mọ́tò oríṣiríṣi mọ́tò tó wà nínú ilé ẹ̀. C-class, S-class, olówó ńlá, síbà yẹn ló ń lọ sí custom. Ṣé ẹni tó kó nǹkan wálé ṣé ó san custom duty? Torí òun mọ̀ pé tó bá fẹ́ san custom duty, ó léye billions of naira tó máa jáde lákàntì ẹ̀ pé àwọn custom no. Immediately wọ́n sáàkì máa yẹn. And since that day, we did not hear anything about it again. And never just that we want to head bad government. The case of Yaya Bello, kí lẹ tún gbọ́ ń pa ẹ̀? Ìyẹn ti lọ. Why are we deceiving ourselves? Why we like to deceive ourselves? Ṣe jẹ́ kí àwọn tó ń fi ayé wọn ba ayé wa jẹ́ yìí kárí wọn gẹ́gẹ́ bí ọ̀tá wa ká gbógun ti wọn. Àwọn tó ń fi ayé títí wọn tó fi ń ba ayé wa jẹ́, we must see them as enemy ká gbógun ti wọn. Àwa wá ń fi ayé títí wa tú ayé títí wọn ṣe, tú ayé ọmọ wọn ṣe. Nígbà táwọn ní head bad government ń jáde síta through last week, airport kún, wọ́n sá dànù, wọ́n sá lọ. Ẹni máa sá lọ sí London, ẹni máa sá lọ sí South Africa, ẹni máa sá lọ sí America, ẹni máa sá káàkiri. Níbo ni èmi àti ìwọ fẹ́ sá lọ? Ìbéèrè ni. Where are we running go? Níbo ni èmi àti ìwọ fẹ́ sá lọ? Ẹ wá sì ń sọ pé bad government, head bad government. Tó jẹ́ pé ó ti di omi ara àti ẹ̀jẹ̀ ara wọn. Head bad government. Ìyàwó Tinubu sọ pé ńgbà tán ní ẹ ó ní àwọn ti ní owó títí wọn o. Àwọn ti ní owó títí wọn kì í ṣògo Nàìjíríà làwọn fẹ́ lọ. Àwọn ti ní owó títí wọn ló ọrùn ẹ̀ tí ní bọ̀ ọ̀rọ̀ ejò yẹn ló mì léṣeléṣe títí dé kọ́ what happen? Bad government cannot head in Nigeria until we head Nigeria itself. Eléyìí tó yẹ kí gbogbo àjọ sowọ́ papọ̀ nìyẹn. The Yorubas to join hands together and reject Nigeria totally. Àwọn àgbà òṣì kan wà, àwọn àgbà oníjẹkújẹ, àwọn àgbà ẹhànnà kan wà tó jẹ́ pé nínú bí ìyà ṣe ń jẹ ọmọ Yorùbá yẹn níbẹ̀ làwọn ti ń rí owó because of the brown envelope tó ń gbà, because of the Prado G, because of the contract. Táwọn yẹn gbà wọn wá jáde síta fún mi pé regional government is the best. Regional government, àwọn kakura wọn ní Afẹ́nifẹ́re, àwọn kakura wọn ní Yorùbá Council of Elders, àwọn àgbà òfò, àgbà rédèrèdè, àgbà tí ò tólé, àgbà tí ẹ̀mí ọmọ Yorùbá ò jọ lójú, àgbà tó jẹ́ pé táwọn bá ti jẹ táwọn bá ti yó làwọn mọ̀, wọn ò fẹ́ mọ̀ pé bí ń pa ẹnìkan ọ̀kan. And thank God for the only mẹ́kọ́. Ó sọ̀rọ̀ kan fọ́mọ Adéyẹmọ, ó ní iṣẹ́ tó yẹ káwọn àgbààgbà máa ṣe lọ́mọ Adéyẹmọ gbèrú tó ń ṣe. Yes, ó kàn wọ́n ní mẹ́kọ́ ni.
ẹ ti gbàgbọ́ ìyàwó alájà tó pa nílé epo kábíyèsí ní ọkọ ẹ̀ ọmọ ìlú wọn ní mẹ́kọ ni olówó awo máa yẹn níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ ẹni tó máa fi ìyàwó ẹ̀ sílé pé madam mo lọ sí America fún business from America to Japan to China máa bá mi tọ́jú àwọn ọmọlé níta ló fẹ́ fi lélẹ̀ fún wọn dá family yẹn lóró àìmọye àwọn tí Fúlàní ti dá lóró the worst part of it ni ẹni tó jẹ́ tó ń pè ní olórí Afẹ́nifẹ́re Fáṣọ̀rántì Fúlàní pa ìyá yẹn is one of the ògo ọjọ́ ọ̀la Yorùbá Fúlàní pa bàbá yóò sọ anything nígbà tí Tinubu débẹ̀ ó ní who told you that is Fúlàní that claim torí pé bàbá ó fẹ́ fi Yorùbá gba ipò ó ti wá gbà ń sè the association ọmọ ẹni ògbẹ́ olèṣèlú bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsí di ọmọ ẹlòmíì how market ọmọ ẹni olèṣèlú bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsí di ọmọ ẹlòmíì how market let us join hands together reject Nigeria let us join hands together wage war against Nigeria let us join together to collect our heritage from Nigeria. Ìgbà yẹn la tún lè ní ìsinmi. Any bad government cannot give us joy. Any bad government will increase our suffering. Àbí ẹni irọ́ ni mo pa. Any bad government will increase our suffering. Wọ́n ṣe nígbà ayé Jonathan. We all come out. But no. Báwo ló ṣe máa jẹ subsidy? Removal of subsidy ló máa fi jẹ́ wa lórí. Tinubu ló ń fẹ́ fún gbòò. Àti Buhari. Náà fẹ́ fún gbòò. No, this is a bad idea for the kini kankan. Gbogbo wa bá tú síta. Ntọ́tẹ̀ máa ṣe ń bẹ nínú wọn. Wọ́n á wá wò wọ́n. Ṣé ìgbà ayé Jonathan ò dájú ilé ìtawà yìí? So, bad government cannot give the Yorubas joy. A bad government cannot give us money. A bad government kò lè mú kí all the graduates in our family kan ríṣẹ́ ṣe. Ó máa increase wàhálà, ó máa increase ìpọ́njú, ó máa increase ìṣòro, ó máa increase àdánù, and finally á wá increase ikú òjijì ní ilẹ̀ Yorùbá. That is why we must end Nigeria. That is the only solution. Ìyá mi Esther Ajayi á dára fún yín ojú òní tì yín. That is the solution. Téèyàn kan bá sọ fún yín pé ẹjẹ́ jáde síta bad government gbogbo àwọn gómìnà tẹ̀ ń wó yẹ wọ́n fi wọ́n síbẹ̀ láti máa jalè ni. Wọ́n fi wọ́n síbẹ̀ láti máa ja olè. Ẹni tí ò ní 500,000 naira lákàn tí ó bá ti lè ní godfather lẹ́yìn tó di gómìnà. Oh my God. A governor that cannot control the commissioner of police of own state. Wọ́n bí dá. The system, àwọn tó gbé system yẹn lẹ̀, wọ́n mọ̀ tán ṣe. Ẹja ìrònú. Èmi ń sọ̀rọ̀ fún ọmọ Yorùbá. Because I'm a Yorùbá man. Yorùbá jẹ́ mi lógún torí Yorùbá ni ìran mi. Yorùbá ló tọ́ mi, Yorùbá ló dá gbogbo ló wò mí dàgbà. Adániwáyé tó dá mi sí ilẹ̀ Yorùbá mọ̀. Àdàlú tó dàlú wáyé ni kẹjẹ kájọ gbọ́wọ́ papọ̀ ká ṣiṣẹ́ lé lórí. Nigeria is not ordained by God. Adániwáyé kọ́ ló dá Nàìjíríà lẹ̀ òun ló fi yà jẹ wá o. Ẹ lọ wo àwọn other country tán gbádùn yìí bí Ọlọ́run ṣe dá wọn láti àti kọ́ṣe náà wà. Wọ́n lè kó wọn lẹ́rú. Tọ́mọ́ ti gbára wọn bẹ̀ wọ́n gba attachment láyè. Wọ́n attach wa mọ́ tí ò dáa. Wọ́n attach Yorùbá mọ́ armed robbers. Wọ́n attach Yorùbá mọ́ aya assassin. Wọ́n attach Yorùbá mọ́ looters. The majority of Yoruba now turn to looters. Ohun tó lè fún wa ní orí ọ̀fẹ́ that can bring joy to the Yoruba race is to have our own nation. That is what Sunday Adeyemo Igboho stand for. Yoruba nation.
no going back. Yoruba nation, no going back. Another warning again. Please, you that believe, you must go out to support the rally. Anything that belongs to the Yoruba nation, ẹ má mú dání lọ o. Àwa ń pariwo báyìí tán bá mú yín tẹ́ bá pariwo Sunday Igboho gbà wá o, bàbá Akíntóyè gbà wá, kò sẹ́ni tó máa gbà yín o. Ohun táwa fi sọ fáwọn tí Dúpẹ́ Onítìrí tán jẹ́ ń gbà yẹn nìyẹn. Tí Dúpẹ́ Onítìrí tó kó wọn sínú ìgbèkùn bá ti lè gbà wọ́n kán rọ̀ tí ń bẹ̀. Please, if you are going, don't hold anything like this. Ẹ má wọṣọ Yoruba nation, because Yoruba nation, we know nothing about bad government. We stand for our nation. We want to have our own nation back. We did not believe in Nigeria. So ẹni tí ò gbàgbọ́ nínú Nigeria ò lè máa sọ pé bad government. Ohun tó dẹ̀ lè ṣe wá lóore nìyẹn. Ká jọ so wá papọ̀. This thing, it belongs to the Yorubas. Igbo cannot claim it. The Fulani, the Hausa cannot claim it. It's for only the Yorubas. Ṣé ń wo orí adé, ìran Yorùbá nìkan ló máa ń dádé. Àwọn kan sọ wípé òòṣà ni, òòṣà kọ́, adé rèé, orí èèyàn rèé. Bówù yẹ pé lórí olókun, but orí àwọn ọba rèé, orí ọba, orí aládé. Ìran Yorùbá ọmọ aládé ni wá. It belongs to us. Ilé ló yẹ ká, ilé bàbá títí wá rèé ló yẹ ká rókòtì. Ká gbára wa kúrò nínú ìgbèkùn Nàìjíríà. Igboho did not belong to any bad government. Ẹ má kúrò ọ̀rọ̀ bọ́ ọ̀gá títí wá lọ́wọ́. Àtẹ̀yìntẹ́ sọ pé wá ti Sunday Igboho máa lọ ká má ṣe rally. Igboho sọ pé ká má ṣe protest o. Igboho did not say you should not go. Ṣé gbọ́ mi? Ẹ ti dàgbà tó. Ẹ ti tójú bọ́. Ṣùgbọ́n yẹ kẹ́ jókòó pé ṣe bad government ló máa fún ìran Yorùbá ní permanent joy. Ṣe bad government ló máa wọ́ ojútùú, ló máa tó gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ sí pípa tí Fúlàní pa ìran Yorùbá. From Ilé-Ifẹ̀ nígbà tá ń bọ̀ ní Ìmẹ̀kọ. Adé Ilé-Ifẹ̀ ní around 2 o'clock lóru. Níbi iwájú Oòduà University, àwọn mọ́tò tó páàkì lọ bẹ̀rẹ̀ pẹ́tẹ́. Kí ló ń bà wọ́n lẹ́rù? Fúlàní tó wà kùsà lóru, tó wà góòdì wa, níbo ti Iléṣà, Ilé-Ifẹ̀ yẹ. Tí mọ́tò ẹ ò bá dá ẹ lójú tó bá wọ̀ lóru, ẹni eré lọ ni, in Yorùbá land. Àwọn tó dẹ̀ jẹ́ aláṣẹ wa mọ̀ sí. Àwọn tó pera wọn ní àgbààgbà Yorùbá wọ́n mọ̀ sí torí pé nǹkan máa jẹ wọ́n gbọ́ tínú sí. Nigeria. Nigeria. That is the only solution. Ẹ̀rù bà mí láti sọ. I'm not in Nigeria. Nigeria. Tá bá fẹ́ kí ọjọ́ ọ̀la wa ó dára. Nigeria. Tí a bá fẹ́ ìjọba búburú mọ́. Nigeria. Tí a bá fẹ́ àwọn aṣekúpani mọ́. The international armed robber, the looters. Bad government is not the way. Tí o lè fún wa ní joy rárá. Bàmí ambassador. Ojú ò ní tì yín. Olóore mi ní. Títí láíláí ni wọ́n mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín ambassador. Ohun tá à ń sọ yé wọn. Àwọn wálé àwọn rí tó wà lé. Wọ́n mọ̀ pé Nàìjíríà ò lè mú un tó dára jáde mọ́. So those people are saying bad government. Ó ti domi ara, ẹ̀jẹ̀ ara Nàìjíríà. The only thing that can give Yorùbá joy is to head Nigeria. Ẹ jẹ́ àjọṣe wá papọ̀. Bí àwọn bàbá wa ṣe máa sọ pé àgbájọ ọwọ́
la fi ń sọ̀yà àjòjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. That is the only way. Ìwọ graduate tó kàwé tó ríṣẹ́ ṣe kí ló lè fún ẹ níṣẹ́ wọ́n ní kájọ pọ̀ sọ́wọ́ papọ̀ ká ẹ̀dì Nàìjíríà. Tí Nàìjíríà bá sì wà láàyè o ò lè ríṣẹ́ o ò lè ríṣẹ́ because Nigeria did not ready to create any job for anybody. They are there to loot, to thief. Ẹni bá dẹ̀ fẹ́ yọ wọ́n lẹ́nu láti pàdánù. They are go there to eat their own national cake. That is why you see governor ń lọ tí Prado jeep bí 20 tó ń tẹ̀lé lẹ́yìn. That is why you see president máa ń lọ tó kó bí mọ́tò bí 200 tó ń tẹ̀lé president lẹ́yìn. Àwọn ènìyàn dẹ̀ ń jìyà. They did not have agenda for the people. They just have agenda for themselves. So bad government ò lè ṣiṣẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jà parọ́ tán ra wa. Mi ò tún fẹ́ ká jẹ́ ká àbámọ̀. Ẹ jájọ wá papọ̀. Àwọn heritage tán gbà lọ́wọ́ àwọn bàbá wa. Ohun tó dára tán gbà lọ́wọ́ àwọn bàbá wa. Ohun tó dára tó sọnù lọ́wọ́ àwọn bàbá wa. Ló yẹ kéèmí àtẹ̀yìn jọ sowọ́ papọ̀ kájọ pa padà. Tí í ṣe orílẹ̀-èdè títí wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀ pé orílẹ̀-èdè ní wá before. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀ pé ìran Yorùbá ti ń ṣèjọba kí Nàìjíríà tó dé. Wọ́n rí ògo yẹ, wọ́n sá wọnú ògo yẹ, wọ́n gbà á. We must say no to Nigeria. Let us end Nigeria now. Tá bá fẹ́ ní ìsinmi. Afternoon. And God bless you.